àṣírí tú èyí lohun táwọn agbébọn tó pògbóni àgbáyé wá sílé rẹ̀. Àwọn mọ̀lẹ́bí adétóyè ṣọlá ṣìkàn olórí àwọn ògbóni àgbáyé táwọn agbébọn jáwọn ìyàwó rẹ̀ méjì gbé ti ké sáwọn agbófinró láti ṣèwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìwádìí aláròye fìdí ẹ̀ múlẹ̀ pé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹrin yìí ni wọ́n rí ọ̀kan lára àwọn ìyàwó tí wọ́n jí gbé náà ní Ìkòrò Èkìtì lẹ́yìn tó sá máwọn agbébọn náà lọ́wọ́. Àbúrò ọ̀bọ Ọláṣìkàn olóyè dókítà Adémọ́lá Ẹkúndayọ̀ ṣàlàyé pé nígbà táwọn agbébọn náà délé ẹ̀gbọ́n òun lálẹ́ ọjọ́ Sunday náà èdè Yorùbá àti fùfúdì ni wọ́n ń sọ. Ó ní wọ́n béèrè adé ìṣẹ̀ǹbáyé Ògbóni àti ìwé ẹ̀rí ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn tí wọ́n bá nínú ilé wọ́n sì gbọ́n gbogbo inú yàrá tó wà nínú ilé náà yẹ́bẹ́yẹ́bẹ́. Nítọ̀kan lára àwọn ìyàwó bàbá náà Adémọ́lá ṣàlàyé pé ìlú Ìkòrò Èkìtì láti rọ́kàn lára àwọn ìyàwó tí wọ́n jí gbé láàárọ̀ ọjọ́ tísídẹ̀ẹ́. Ó sọ fún wa pọ́kọ òun yọ sóun lálẹ́ àná níbi táwọn agbébọn náà dòun mọ́. Ó sì sọ fóun pé kóun tú okùn ọwọ́ òun. Ó lóun nìkan lòun rọ́kọ òun yìí àwọn tí wọ́n jó òun gbé kò rí. Lójijì ni wọ́n sì sọ pé àwọn fẹ́ lọ sùn. Nígbà tí wọ́n lọ tán ó lọ́kọ òun sọ pé kóun lọ jíyàwó kejì níbi tí wọ́n dè mọ́ ṣùgbọ́n kò dóhùn lóhùn nítorí wọ́n ti ṣe é léṣe. Ó lọ́kọ òun ṣáájú òun bọ́ síta kúrò nínú igbó tí wọ́n dòun mọ́ tó sì sọ fóun páwọn yóò bára àwọn nílé. Àwọn tí wọ́n rí níkòrò Èkìtì lẹ́yìn tó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn ni wọ́n pelé láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. Nígbà tó délé ló tó mọ̀ pọ́kọ òun ti kú. Bẹ́ẹ̀ làwọn agbófinró sì wà nínú igbó láti wáyàwó kejì. Òru ọjọ́ àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹrin mọ́jú ọjọ́ ajé Monday làwọn agbébọn tí wọ́n tó 25 ya wọlé bàbá náà tó wà ní Mẹ́sílé nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì jí 2 lára àwọn ìyàwó rẹ̀. Lọ́sàn-án ọjọ́ ajé Monday lọ́bọ Ọláṣìkàn àtọkùnrin ọlọ́pàá kan pẹ̀lú obìnrin kan kú sínú ìjàmbá ọkọ̀ lásìkò tí wọ́n ń wá àwọn ìyàwó méjèèjì yìí. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròye online television.